Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kejìdínlógójì. Ní ọjọ́ wọn nì, nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì rí oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé, àánú ìjọ ènìyàn ṣe mí, nítorí tí ó di ijọ́ mẹ́ta nísinsìnyí tí wọ́n ti wà lọ́dọ̀ mi, wọn kò sì rí ohun tí wọn ó jẹ. Bí èmi bá sì rán wọn lọ sí ilé wọn lé ebi, àárẹ̀ yóò mú wọn lé ọ̀nà, nítorí nínú wọn ti ọ̀nà jíjìn wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dá lóhùn wípé, níbo li a ó gbé ti lè fi àkàrà tẹ́ àwọn ènìyàn wọ̀nyí lọ́rùn ní aginjù yìí? Ó sì bi wọ́n léèrè wípé, ìṣù àkàrà mélòó li ẹ̀yin ní? Wọ́n sì wípé 7. Ó sì pàṣẹ kí àwọn ènìyàn jókòó ní ilẹ̀. Ó sì mú ìṣù àkàrà 7 náà, ó dúpẹ́, ó bù ú, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú wọn. Wọ́n sì gbé e kalẹ̀ níwájú àwọn ènìyàn. Wọ́n sì lí ẹja kéékèèké díẹ̀, ó sì súre, ó sì ní kí a fi wọ́n síwájú wọn pẹ̀lú. Wọ́n sì jẹ, wọ́n sì yó, wọ́n sì kó àjẹkù tí ó kù jọ agbọ̀n 7. Àwọn tí ó jẹ tó ìwọ̀n 4,000 ènìyàn, ó sì rán wọn lọ. Lójú kan náà, ó sì wọ ọkọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wá sí apá ìhà Dámáínútà. Àwọn Farisí sì jáde wá, wọ́n bẹ̀rẹ̀ sí bí léèrè, wọ́n ń fẹ́ àmì láti ọ̀run wá lọ́wọ́ rẹ̀, wọ́n ń dán an wò. Ó sì kẹ́dùn gidigidi nínú ọkàn rẹ̀, ó sì wí pé, èéṣe tí ìran yìí fi ń wá àmì? Lóòótọ́ ni mo wí fún yín, kò sí àmì tí a ó fi fún ìran yìí. Ó sì fi wọ́n sílẹ̀, ó sì tún bọ́ sínú ọkọ̀ rékọjá lọ sí apá kejì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbàgbé láti mú àkàrà lọ́wọ́, wọn kò sì ní ju ìṣù àkàrà kan nínú ọkọ̀ pẹ̀lú wọn. Ó sì kìlọ̀ fún wọn wípé, ẹ kíyèsára kí ẹ máa ṣọ́ra nítorí ìwúkàrà àwọn Farisí àti ìwúkàrà Hẹ́rọ́dù. Wọ́n sì ń bá ara wọn ṣe àròyé wípé nítorí tí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. Nígbà tí Jésù sì mọ̀, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń ṣàròyé pé ẹ̀yin kò ní àkàrà lọ́wọ́? Ẹ̀yin kò tí ì kíyèsí títí di ìsinsìnyí, ẹ kò sì tí ì wòye, ẹ̀yin sì lí ọkàn líle títí di ìsinsìnyí. Ẹ̀yin lí ojú, ẹ̀yin kò sì ríran, ẹ̀yin lí etí, ẹ̀yin kò sì gbọ́ràn, ẹ̀yin kò sì rántí. Nígbà tí mo bu ìṣù àkàrà 5 láàrin 25 ènìyàn, agbọ̀n mélòó li ó kún fún àjẹkù tí ẹ̀yin kó jọ? Wọ́n sì wí fún un pé 12. Àti nígbà ìṣù àkàrà 7 láàrin 4,000 ènìyàn, agbọ̀n mélòó li ó kún fún àjẹkù tí ẹ̀yin kó jọ? Wọ́n sì wí pé 7. Ó sì wí fún wọn pé, èéha ti ṣe tí kò fi yé yín? Ó sì wá sí Bẹ́sáídà. Wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. Ó sì mú afọ́jú náà lé ọwọ́, ó sì fà á jáde lọ sẹ́yìn ìlú. Nígbà tí ó sì tutọ́ sí i lójú, tí ó sì gbé ọwọ́ rẹ̀ lé e, ó bi léèrè bí ó rí ohunkóhun. Ó sì wòkè, ó sì wí pé, mo rí àwọn ènìyàn dàbí igi, wọ́n ń rìn. Lẹ́yìn èyí ni ó sì tún fi ọwọ́ kàn án lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn, ó sì rí gbogbo ènìyàn gbangba. Ó sì rán an padà lọ sí ilé rẹ̀ wípé, má ṣe lọ sí ìlú, kí o má sì sọ fún ẹnikẹ́ni ní ìlú. Jésù sì jáde àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí àwọn ìletò Késárìà Fílípì. Ó sì bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè lé ọ̀nà, ń wí fún wọn pé, ta li àwọn ènìyàn ń fi mí pè? Wọ́n sì dáhùn wípé, Jòhánù Báptísítì. Ẹlòmíràn sì wípé Èlíjà, ṣùgbọ́n àwọn ẹlòmíràn wípé ọ̀kan nínú àwọn wòlíì. Ó sì bi wọ́n pé, ṣùgbọ́n ta li ẹ̀yin fi mí pè? Pétérù sì dáhùn, ó sì wí fún un pé, ìwọ ni Kristi náà. Ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ òun fún ẹnìkan. Ó sì bẹ̀rẹ̀ sí kọ́ wọn pé ọmọ ènìyàn kò lè ṣàìmá jìyà ohun púpọ̀. A ó sì kọ́ ọ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé. A ó sì pa á, lẹ́yìn ijọ́ 3 yóò sì jíǹde. Ó sì sọ ọ̀rọ̀ náà ní gbangba. Pétérù sì mú un, ó bẹ̀rẹ̀ sí bá a wí. Ṣùgbọ́n ó yí padà, ó sì wo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì bá Pétérù wí, ó ní, kúrò lẹ́yìn mi, Sátánì, nítorí ìwọ kò ro ohun ti Ọlọ́run bí kò ṣe ohun ti ènìyàn. Ó sì pe ìjọ ènìyàn sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí fún wọn pé, bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn, kí ó sé ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọnù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi àti nítorí ìyìn rere, òun náà ni yóò gbà á là.
nítorí pé èrè kíli fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kíli ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti ọ̀rọ̀ mi ní ìran panṣágà àti ẹlẹ́ṣẹ̀ yìí, òun náà pẹ̀lú li ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́.